ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣẹlẹ̀ níjọ́ Jímọ̀ yẹn ni wọ́n ní Khalifa Adabi الشيخ أبو القادر الدين kó dákẹ́ رضي الله تعالى عنه. àwọn nǹkan tí tó bá fẹ́ lélèlé nínú ìtàn kéèyàn bọ̀ dànù. أكرمكم الله. ó go straight sórí ìtàn yẹn bó bá ṣe rí gan-an gẹ́lẹ́ أكرمكم الله. olúwẹ̀ sọ. أكرمكم الله. ọmọ mi rántí pé ní 2021 bàbá wa ọba lọ́rin. شيو والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ní 2021 yẹn أكرمكم الله. mo wà lọ́rin wọ́n wá pè mí wípé kí n wá gbogbo ọdún mo fẹ́ ṣe mo pàtì. أكرمكم الله. èmi àti ájì kọ́dírí òun lè márùn òun ni wọ́n á ní kó tẹ̀lé mi. أكرمكم الله. so la fi lọ mọ́tò ẹ̀ náà la gbé. أكرمكم الله. so la fi lọ bá a ṣe wá lọ àdébẹ̀ bá a ṣe débẹ̀ mo wọlé mo bá wọn wọ́n wá bá Khalifa Sheikh Abdul Qadir níbẹ̀. أكرمكم الله. wọ́n wà lọ́dọ̀ bàbá ọba lọ́rin lọ́ba lọ́rin bá sọ pé àwọn pè mí ni àwọn ò fẹ́ kí a jà. أكرمكم الله. àwọn ò fẹ́ ká máa jà báwo la ṣe ní jà. so àwọn méjèèjì àgbọ̀ bẹ́ẹ̀ lọ́ba ní làwọn bá sọ wípé kọ́mọ tó tẹ̀lé àwọn kó bọ́ta. أكرمكم الله. ìdí tí ó fi bọ́ta àwọn fẹ́ sọ̀rọ̀ kan àwọn ò sì fẹ́ kọ́mọ yẹn wà ń bẹ̀. ok èmi ò ní kí ájì onílé márùn tó tẹ̀lé mi kí n sọ kó bọ́ta. أكرمكم الله. àwa ọmọ yẹn bá bọ́ta lọ́ba ní àwọn ò bá mi jà àwọn ò lè bá wa jà ìdí táwọn ò fi lè bá wa jà ní pé